Àyàngbàjù. Ògbó-n-tarìgì gbómogbómo Evans pé ọ̀gá ọlọ́pàá lẹ́jọ́ àti àwọn mẹ́ta mìíràn látàrí àtìmólé rẹ̀ ní gbogbo ìgbà. Ògbó-n-tarìgì gbómogbómo Chukwudumeme Onuwuamadike tí ìnagije rẹ̀ ń jẹ́ Evans. Ó ti pe ọ̀gá ọlọ́pàá lẹ́jọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Idris àti àwọn mẹ́ta mìíràn ní ilé-ejó gíga ti ìpínlè Èkó látàrí àtìmólé rẹ̀ ní gbogbo ìgbà. Àwọn tí ó darapọ̀ mọ́ ẹjọ́ náà gẹ́gẹ́ bí olùdáhùn ní ilé-iṣẹ́ ọlọ́pàá ní orílè-èdè Nàìjíríà Nigeria Police Force, Komísónà ọlọ́pàá Commissioner of Police ìpínlẹ̀ Èkó àti àwọn òngbógunti ìdigunjalè Special Anti-robbery Squad, ilé-iṣẹ́ ọlọ́pàá Èkó Lagos State Police Command. Evans tí ọwọ́ tẹ̀ ní inú ilé rẹ̀ ńlá ní Magodo ní Èkó ní ọjọ́ 10 oṣù kẹfà June 10th. Ó sọ wípé àtìmólé òun kò bófin mu. Ó yìí sọ fún àwọn ọlọ́pàá kí wọ́n fi òun sílẹ̀. Nínú pàtàkì ẹ̀tọ́ ọmọnìyàn, ìpèlẹ́jọ́ tí wọ́n ń bá a ṣe látọwọ́ àwọn olùgbani-n'ímòràn rẹ̀ Olukoya Ogungbeje. Evans sọ fún ilé-ẹjọ́ kí wọ́n sọ fún àwọn olùdáhùn kí wọ́n gbé òun lọ sí ilé-ẹjọ́ ní kíákíá tí ó bá jẹ́ wípé òfin kan tako òun àti wípé òfin 33(1)(c)(3)(4)(5) AB àti 36 ti ìwé-òfin ti orílè-èdè Nàìjíríà. Ó sọ fún ilé-ẹjọ́ kí ó pa láṣẹ fún àwọn ọlọ́pàá kí wọ́n fi òun sílẹ̀ bí wọn kò bá ní ẹ̀sùn kankan tí ó lè mú òun yọjú sí ilé-ẹjọ́.